àtàárọ̀ kásán kálẹ́ níbi gbogbo káàkiri lórí ìkànnì Famous Channel TV níbi tá a ti máa gbé àwọn àfáà wa lọ́lọ́kan ọ̀jọ̀kan, kọ́mẹ́dì wà ń bẹ̀, mísíkà wà ń bẹ̀. Tẹ́ bá fẹ́ máa rí wa wò lọ́lọ́kan ọ̀jọ̀kan sí ẹ subscribe sórí Famous Channel TV, kẹ́ share rẹ̀, kẹ́ dẹ̀ kọ́mẹ́ǹtì síbẹ̀. أرجو العلا والإفناء منك إلهي يا إله المتين وبحرمتي هذا الشهر الذي أنزل فيه القرآن المجيد إلا ما كان منك مستكفيا إني إذا لفي ضلال مبين نظرت إلى السماء فقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك تائبا أرجو رضاك أتيتك راجعا والقلب يبكي وما لي سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملكه إلا حماك وما لي ملكه إلا حماك أنا العبد الفقير وأنت حسبي غني لا إله إلا بلاك غني لا إله إلا بلاك أنا العبد الفقير وأنت حسبي غني لا إله إلا بلاك غني لا إله إلا بلاك أنا العبد الذي كسب الخطايا وأنت الله يرحم من أتاك وأنت الله يرحم من أتاك فجدي يا كريم بفضل عفوك ويسر لي المسير على هداك ويسر لي المسير على هداك وهب لي من لدنك تقى ونورا وهب لي من لدنك بفضل ونورا وفي بركات أشهد على بيته وسائب الروح بفوز من تفاتا وسائب الروح بفوز من تفاتا سألتك يا إلهي العفو عني فقد جاءت حديثي تبني بنبي يا إلهي وأبراري دعفوك بسم ظلمي الحمد لله الحمد لله الحمد لله gbogbo wa tí a wà nídòkó ẹ jẹ́ àpapọ̀ pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ẹni ọba gba ọlọ́run gbọ́ nìkan ní kókó wílẹ̀ nìkan. bismillahir rahmanir rahim. ẹni ọba tó gba ọlọ́run gbọ́ bí àkọ́kọ́ lọ́wọ́ tó gbà wí. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ẹni ọba mọ̀ kọ́lọ́run sórí fún ọgbọ́n tó wù kéré mọ́ kókó wílẹ̀ nìkan. alhamdulillahi rabbil alamin. ẹni ọba mọ̀ rí ọlọ́run kókó wílẹ̀ nìkan. alhamdulillahi rabbil alamin. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل. اللهم صل على سيدنا محمد. على سيدنا محمد.
وعلى أهله وعلى أهله وأصحابه وأصحابه وسلم. وسلم. اللهم بارك بابا ولا جابا. رحمه الله تعالى. اللهم بارك فاغبا. رحمه الله تعالى. اللهم بارك بابا ولا سيغبا. رحمه الله تعالى. اللهم بارك بابا ولا جيجي. رحمه الله تعالى. اللهم baba kẹ́ baba lágbàjì. رحمه الله تعالى. ẹnì kọ̀ọ̀kan wa tá a jókòó yìí sáàjọ ń bẹ nínú ọjà tuntun yìí ní àṣálẹ́ yìí àwọn òkú tiwọn náà ọlọ́run bá wa kẹ́ wọn. آمين. ẹni wọn ló kú lálẹ́ kìí àwọn ìkànnì kò ṣe á. آمين. gbogbo wa náà láàbù wọn máa sáyé lọ lẹ́yìn wa sáà tí ń sáyé lọ lẹ́yìn àwọn kan. àwọn ọmọ ìyá wa tí wọ́n sun tẹ́ àwọn èyí tó sun ìkùnlé wa àwọn èyí tó sun wájú ìta wa àwọn èyí tó sun lórí ìlú ẹni ọba náà lọ ẹni ó gbómi lọ ẹni ó jáde létà àmọ́ bí ó wà lóyún lọ́kàn wa ti sọ fún wa kó ti kú ọlọ́ba wa fẹ́ wọn. آمين. ọlọ́ba wa fẹ́ wọn. آمين. bisimilayi kúrò wọ́n lọ. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين. òkè tí a máa mú wa fún ẹgbẹ́ aládìẹ lọ́jà tuntun alájì wa àní kí ìdájọ́ ìwúlò tó bá jáde àwọn dà alájì wa Hasan èrùbú àdúgbò àwọn afáàní ọlọ́wọ̀n nípa ilẹ̀ آمين. ọmọ sí kíkú ìbéèrè náà ẹjọ́ kò lẹ́sà branch chairman wa ẹ̀yà ọlọ́wọ̀n nípa ilẹ̀ آمين. lọ́dọ̀ bá wù mí jẹ orí mi sábà àti máa jó ìtọ́ bàbá wa máa ṣe jókòó dáadáa ẹ máa tara yín ẹsẹ̀ mẹ́fà ní ẹgbẹ́ yẹn gbogbo wa àwọn yín ẹsẹ̀ mẹ́fà nílé yìí náà àbí ẹlẹ́gbọ́n àní ààbò mo kí ọ púpọ̀ gbogbo ẹ̀yin jàmbá wa mẹ́bà wa mo kí ẹ̀yin náà ọlọ́run ní wọ́n yín lẹ́bi. آمين. ẹ̀yin ìyá wa obìnrin ẹ sì dáhùn bẹ́ẹ̀ ti dáhùn ni bẹ́ẹ̀ ti fẹ́ káwọn ọmọ yín ó ní owó yìí. آمين. mo rò pé ìyá kan àbí bàbá kan lè wà kọ́ máa ro kọ́mọ̀dà kọ́ máa wọn àfi lérí ikú ìyá àfi wèrè bàbá gbogbo wa bá ti wà mí àríkọ̀mọ̀ wọ́n gbóyè lásán báyìí. táwọn obìnrin wá pọ̀ wàlá yọrọ wọn san ilé san. آمين. bàbá mi ológogoro ọlọ́mọba wa yọ lẹ́nu wọn. آمين. bàbá mi onígbóni ọlọ́mọba gbà lẹ́nu wọn. آمين. bàbá mi òun máa kó obìnrin ní nígbà tẹ́ ẹ̀ kó adìẹ jáde ọlọ́mọba wa lé wọn fún òbí ẹ̀. آمين. bàbá mi bí ìyá ti ń sáré bẹ́ẹ̀ lòun náà ti ń sáré àwọn yìí wọn pọ̀ láàrin wa wọn pọ̀ láàrin wa ẹ̀yin abiyamọ ẹ jẹun àwọn ọmọ yìí. آمين. àwọn ọmọ fún ara wọn náà wà jẹun ara wọn. آمين. ọlá kọ̀ọ̀rọ̀ àlọ́ àwọn آمين. mo ti tọrọ fún yín wọ́n sà síbẹ̀ fún mi náà lọ. آمين. mo kí yín púpọ̀ wọ́n ní wọ́n ti ṣàdúrà láàárọ̀ tí a máa ń wa alájẹ òní àwọn náà wá ní bẹ́ẹ̀ ṣe wá sí bẹ́ẹ̀ káyà kan àdúrà náà ebẹ́ dẹ́kùrọ̀ ayé àdúrà náà làwọn fẹ́kọ́ mọ́ eré dúra irú tẹ́ǹtì dáadáa yìí ọlọ́mọdé àbúrò àti ìbànújẹ́ آمين. ojoojúmọ́ lẹ̀ rìn ẹ lò oko kìíní ẹ wá díẹ̀ lọ ẹ lò oko kìíní ẹ ká díẹ̀ lọ bẹ́ẹ̀ bá ń ti lọ dáadáa lọ́nà jẹ́ máa pọ̀ dáadáa. آمين. àwọn kan náà wá tí wọ́n jẹ lọ ní báwọn ò sì darí jẹ́ mọ́ wọn ò darí jẹ́ mọ́ ọlọ́mọ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ̀ náà. آمين. ọkẹ yìí púpọ̀ ìjọba yìí dùn mọ́ mi pé àwọn aládìẹ ti wà ṣéṣe àmàlùwà ọlọ́run owó ní tálọ́wọ́ rẹ láyé 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 آمين. owó ní ọ̀kan lẹ́kùn lẹ́gẹ̀dẹ̀ tó lóye آمين. ọlọ́run ti sè. آمين. inú mi ò ní gbàgbọ́ ní àwọn aládìẹ ní lọ́ọ̀dọ́ wọn àti lọ́ọ̀dọ̀ àwọn èèyàn gan ní pàtàkì àti lọ́ọ̀dọ̀ àwọn ẹlẹ́jà àwọn wájú àwọn aládìẹ àpàdà lọ́dọ̀ ilé ẹran àti wọn kà sí ní ọjọ́ àti ìbàdàn. الحمد لله في سري وفي علني. èyí tó ti mú wa wá sọ́dọ̀ àwọn aládìẹ lọ́jà tó tó à ń bọ̀ lọ́dọ̀ àwọn onígbè
الحمد لله في سره وفي علمه. Bàbá wá lu àwọn onígbèé tán, ẹni ọjà tó tán, ẹ máa múra wá kalẹ̀, à ń bọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀bá ń bó, ẹ̀bá ń gé. الحمد لله في سره وفي علمه. وفي الليالي مع الأيام والصبح وفي الليالي مع الأيام والصبح. Kò ní dábẹ́ ní kó ti kọjá fún ọkọ̀, á ti kọjá bẹ́ẹ̀ ní kejì. Kò ní jẹ́. وفي الليالي مع الأيام والصبح. Sọ́bà ìyáálé rẹ̀ lọ́wọ́ ní ọjà fún ọgbò. Má wàá sáré pé ọjà fún ọ. Àmọ́tò wọn wá tọ́ ọ̀yà ní dábẹ́ ní má sáré irú ẹ̀. Ọba mẹ́rin lọ́wọ́ gbé. وفي الليالي مع الأيام والصبح. Ìní ṣàyẹ̀mọ̀ wọn ara, ìní ṣàdúrà bọ́lá yìí wa. Apple Fatai ọjà tuntun. Táwa máa ń pè ní bàbá lọ́jà tuntun. Ọlọ́pàá wa torí ẹ̀ fún. آمين Ìjọba ti ṣe fún ọlọ́mọdé ọmọ yẹn. آمين. Alájà wa táyé bọ́bọ́ kiri. Àwọn alákòóso. A tún máa bọ̀ bọ́bá ya lọ́dọ̀ àwọn alákòóso oníwọ̀ ọjà tuntun. Kà ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Alákòóso lọ́dọ̀ àwọn alákòóso ẹ̀rí lẹ́kùnlẹ́jà ẹ máa múra kalẹ̀ à ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Ẹgbẹ́ eléyìí ẹ máa múra wa à ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Ìsọ̀bà sírí ẹ múra wa kalẹ̀ à ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Gbogbo ìsọ̀lẹ̀kẹ̀ ẹ máa parí ẹ máa wá kalẹ̀ à ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Wọ́n sì kọ̀rọ̀ kọ̀ yẹ̀wò ó ṣe déédéé máa mú lọ kò ṣe déédéé jùlẹ̀ ẹ máa mú lọ máa mú sákalẹ̀ ì ń bọ̀. الحمد لله في سره وفي علمه. Abẹ́ lọ́dọ̀ àwọn aládìẹ nínú ọjà tuntun. Ọlọ́run máa gbọ́yìn sọ̀rọ̀ púpọ̀ wọ́n wá jọ wá lójú ebi lọ ní. Wọ́n bá ṣe pé ìlú mi ni àmàgá wọ́n máa jọ wá lójú. Táyé sábà lọ́jọ́ máa lọrin. Bẹ́ẹ̀ bá wọn ti bínú lọrin ẹ̀yà aládìẹ lọ́jà tuntun ó yẹ kí wọ́n bínú lọrin. Ìgbọ́dọ̀ ṣe fún lọrin kò ṣe fún mi. Dandan ni kí wọ́n bínú wa. Dandan ni. Ọlọ́run ṣe jọ fún lọrin pọ̀. Ọlọ́run ṣe fún abámú lè ní sẹ́ àlè dáná sí. Fún abámú lè àlè dáná fún lọrin. Ẹ̀fọ́ létí o, ẹ̀fọ́ létí ọmọ ìgbàgbọ́ lọ́pàá ní o. Bọ́lá ṣe gbẹ́lú mi ni wọ́n lọ́rọ̀ màá ó bẹ̀rẹ̀ kọ́kọ́ dùn náà kẹ́ tó dáná sí la. Ọmọ ẹ̀ lọ́rí àlè ṣe irú ẹ̀. الحمد لله في سره وفي علمه. Ẹni o lè ṣe ẹ bá gbọ́ wọn máa mú sáyé ìfún yín. Mọ́bọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ mọ́bọ́ ọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni. الحمد لله في سره وفي علمه. Ọwọ́ àdìẹ yìí ẹlòmíì ti kọ́lé. الحمد لله في سره وفي علمه. Ọwọ́ àdìẹ yìí ẹlòmíì fi ralẹ̀. الحمد لله في سره وفي علمه. Owó adìẹ yìí ẹlòmíì fi rọ́mà rẹ̀ tó yunifásitì. الحمد لله في سره وفي علمه. Gbogbo kẹ́kẹ́ ń ṣe gbogbo èdè ń ṣe láti wo owó adìẹ. الحمد لله في سره وفي علمه. Àwọn àbá yìí dúpẹ́. Àwọn ọ̀dọ́. مدى الليالي مع الأيام والصبح. Ẹyẹ kẹ́lá yẹ ẹyẹ àbúrò àgbà. مدى الليالي مع الأيام والصبح. Bọ́lá òun ti ṣe nìyẹn. Bọ́lá òun ti ṣe nìyẹn. قد مات مثلي وكم شبهي على مرضي. في السجن بعد وبعد الناس في حزن. في السجن بعد وبعد الناس في حزن. لقيت نعمة ربي ما لا عدد. فالحمد لله في سره وفي علمه. فالحمد لله في سره وفي علمه. Ẹgbẹ́ láyé ẹ̀fọ́ sọ̀rọ̀ yẹ. Àfi ní òní tó. آمين Kò sì fẹ́ sáré yàn kan. آمين. Kò sí tó ju àdúrà lọ. قد مات مثلي. Kò sí tó ju àdúrà lọ. Àwọn èèyàn bíi ní ìkàtí wọlé ọlọ́run sọ. قد مات مثلي. Àwọn kan bẹ òògùn yín rárá. Wọ́n ti fi lè bóra. قد مات مثلي. Wọ́n mọ bí àwọn kan ò ní gbé rárá pé wọlé lọ. قد مات مثلي. Àwọn kan bẹ nú ọkùnrin tí ń sàgbà tó yìí.
ọ̀rọ̀ kò ní rárá. وتمشي به على مرضه في السجن بعد وبعد الناس في حزنه في السجن بعد وبعد الناس في حزنه. bàbá wa sí àná alájẹ̀dù àwọn àfa gbogbo ẹni tí ń bá bà wọ́n jẹ́ kò fẹ́ lábọ̀ ní alẹ́ rẹ̀ sí ní ìjà àwọn àfa sọ̀rọ̀ púpọ̀ ọlọ́wọ̀n kan bẹ́ẹ̀ ti rí àwọn náà rí. قد مات مثله قد مات مثله obìnrin ní kọ̀ọ̀rọ̀kọ̀ ní ìjáde láyé. قد مات مثله ọkùnrin ní orí àwòfẹ́ pé jáde láyé. قد مات مثله omi ìralẹ̀ ọlọ́run ní ìbẹ̀rẹ̀ owó sí yan sí. قد مات مثله omi ìkọ́lé mọ́dàgbó bá ìkọ́lé torí pé kídìní ìlọ́gbà mú nítorí wọ́n sì náà ń lọ bí 12 million gbogbo wọn bó sí nínú ẹbí wọn wọ́n ní ẹ̀ta lé gbogbo iye wọn bá rà ẹ̀ta mọ́tò rẹ̀ àti èèyàn bíi ti ẹni. قد مات مثله وتمشي به على مرضه. èyí tó ti kú anáwáfà ìṣẹ̀lùgbà ńbẹ̀ńbẹ̀ wọ́n ṣe scanning wọ́n ya x-ray ó tún ya mmr gbogbo ẹ̀ lọ́yà aláwọ̀ ọmọ fi ń ṣe ìdí ìkọ́dà nígbà tí wọ́n fi abẹ́rẹ́ sí i. وتمشي به على مرضه في السجن بعد وبعد الناس في حزنه. àbá sábà lérò ẹ máa wọlé àbá àwọn bá bọ̀rọ̀ gbé kalẹ̀ pọ̀ wọ́n ní àwọn tí kẹ́kọ̀ọ́ ti ṣe. في السجن بعد omi bẹ̀rẹ̀ wọn ọmọwọ́ ọkọ̀ mẹ́sẹ̀ ń sẹ́wọ̀n lọ́wọ́ ìgbọ́dọ̀ tó kẹ́ẹ̀dógún tó ti wà bẹ̀. في السجن بعد kálẹ̀ nípa ọkọ̀ balẹ̀ sọ́nà tí ọmọ bí ọlọ́wọ́ ẹ̀yin aládìẹ nígbà ní ẹ̀ ń ṣàdúrà ìtọ́tọ́ lẹ̀ ń ṣe wù ìtọ́lọ́wù gan fẹ́ ìlàjì òkọ́lọ́ náà ní àmà sí ẹgbẹ́ mẹ́rin kùránì ẹ má pẹ́ lágbára káwọ́ ẹbẹ̀ mí ni o ẹgbẹ́ mẹ́rin kùránì ẹ̀ ń ṣàdúrà ọ̀rọ̀ tẹ́yìn ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ ọlọ́wọ́ ìyàwó wọn bí òwú wa àwọn ọmọ ọmọ bí òwú wa ọdún kẹẹ̀dógún wọ́n pọ̀ nǹkan mọ́ wọn ọlọ́wọ́ bá yorùn wọn ti bẹ lókè kúrà ọlọ́wọ́ bá yorùn wọn ti bẹ ní ọdún àlá ọdún àlá lọ láti ẹgbẹ́ ni ọ̀sẹ̀ ẹjọ́ wa ṣe kẹ̀kẹ́ kọ́ palẹ̀ lẹ́jọ́ àtàwọn àdá bá ń sùn káàkiri táwọn fi kú ní mo gàrí táwọn ti rí pé ní ìjọba àlàáfíà kò sí tó yẹ wa ẹ̀yẹ́ bá tó yẹ wa ní àdúgbò àlàáfíà. في السجن بعد àwọn kan bẹ̀rẹ̀ wọn. وبعد الناس في حزنه. àwọn kan ti bẹ oúnjẹ bàdújẹ́ òun oúnjẹ. في السجن بعد وبعد الناس في حزنه. bọ́dà bá tẹ́gbà ìbátan ní fẹ́ mi àtẹ́gbà ìbànújẹ́ ni àtẹ́gbà ní fẹ́ lu àwọn. فاشكر لربك ẹ̀yin ẹgbẹ́ aládìẹ ẹ̀yà àtúntò bọ́lọ̀ wọ̀ báyìí. فاشكر لربك لا تكفر بنعمته. زيادة الخير للإنسان في الشكر. زيادة الخير للإنسان في الشكر. bẹ́ẹ̀ bá rí kó òun lékún lásìkò òun lékún nífọ̀kànbalẹ̀ òun lékún nígbàdùn gbèsè ayé kò sí nǹkan yẹ kọ́ máa mọ̀ pé oore òun lọ́dọ̀ náà ní lékún. زيادة المرء للإنسان في الشكر. kó o fi lé máa lékún oore ọlọ́run náà ní kò máa gbé bọ́lọ̀. زيادة المرء للإنسان في الشكر. àbáyé dúró lọ́dọ̀. الحمد لله. inú wa tó fún ìwọ láàrin láṣàlẹ̀ inú wa tó fún pé ẹ pè wá ọlọ́run ti jẹ́ ìtẹ̀kọ́ ó ti lọ́wọ́ mo ti kúrò ní rédíò tá a parí program náà ìwọ̀n sáré wọn ní kékeré sinmi díẹ̀ kí tó máa bọ̀ náà torí táìmù tó yẹn bá fún mi lè ní dé wá sí tẹ́ bá ní aago kan ní kẹ́ dísà aago kan fún báàmù ní ìyọ́ sáré bẹ́ẹ̀ bá wọn bá ẹnì kankan èyí tí bá nìkan wà ní tèmi sẹ ẹ̀yin ló bì sí lọ́wọ́. إن الوفاء بعهد الله عادتنا ولا يفي بعهود الله كذابا. kò sí ẹ̀jẹ̀ ìfẹ́ ní ìkàlẹ̀ ọlọ́run ọ̀gá ìgbàdúrà. ولا يفي بعهود الله كذابا. ọ̀ lẹ́gbàá kan tó lè lò pẹ̀lú ọlọ́run àwọn olùbàbọ̀ wá wẹ̀ bẹ́ẹ̀ bá ti wẹ̀ kẹ́lá rọ̀ báyìí níwàá yanu sí níwàá sí ẹnì kí náà yanu nítorí yanu sí ni ọlọ́run lọ́dá gbogbo ni wọ́n ti kó jọ. ilé ìjọba pé ẹ pè mí ni. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Masare kare ọlọ́wọ́ bá ní ó pè. ادعوني أستجب لكم إن رحمة الله قريب من المحسنين. Ọ̀sáré kò lè fàyè sá. Lọ́yà ìjà sásán ni. Àdéhùn ọlọ́run pẹ̀lú àwọn ọmọdé Adámọ̀ ní ẹ̀pìn ní. Ní ti dayọ̀. Bẹ́ẹ̀ lọ́ba tí wàá máa mú rò. Gbogbo ọgbà ń pe ọlọ́run fọlọ́run ò tí ì ṣe fún ọ̀dẹ̀ náà. Ọpẹ́ ní tó já sí o. ادعوني أستجب لكم. Ọkọ̀ yàrá kan ó sì wẹ̀ wọ́n ti ọlọ́run kò lè ti rú ẹ̀. ادعوني أستجب لكم. Àkọsẹ́
ọlọ́run wọn rárá. Wọ́n ní kó wọ́n wẹ̀ kó bá ìṣòwò wọlé rẹ̀ láì ọmọ gbọ́dọ̀ sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wọ ìwẹ̀ kankan mẹ́rin látà. Bọ́n bá wẹ̀ kankan òun sọ sẹ́yìn. Bọ́n bá tó wẹ̀ kankan òun sọ sẹ́yìn. Nígbà ọlọ́run ó gbóògùn jẹ́ ọlọ́run ti ní òní jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Wọ́n kàn bọ́ nínú ilé ẹ̀ ẹ̀ sọ yìí wọ́n sì tún ẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀. Ìyàwó wá sáré lẹ́nu ọ̀rẹ́ aláàjì tó mọ̀ yàwá. Kíni sọ̀rọ̀. Alọ́kọ̀ mi àgàmú àwọn kúlẹ̀ yìí. Wọ́n ní kí ló wí? Ògùn bàjẹ́. Àṣàjúbò lápọ̀. Láti kàkà tó lè sá. Lẹ́yìn ìfọ̀ bẹ̀rẹ̀. Abubakar ó jẹ́ ògùn báyìí. Ìwọ̀n ní Muhammad. Sallallahu alaihi wasallam. Ṣé ẹ̀sìn ọ̀gbẹ́ gbọ́ níbi ọlọ́dẹ yìí? Sallallahu alaihi wasallam. Wọ́n gbọ́ àbájá Muhammad. Sallallahu alaihi wasallam. Ọlọ́run sì kẹ́ olówó gbogbo ẹ̀ ló kó ti àlẹ́ Ní wọ́n wọ̀ nílùú ẹ̀. Sallallahu alaihi wasallam. Àwa ni ya Rasulullah. Sallallahu alaihi wasallam. Ó kò wọ́n ti ṣe ọlọ́run. Àdìmní du'an àdìrún bíi fi ìsọ̀lá. Wà lẹ́nu fún mi ládùúgbò àgbà. Ẹni mo fi lẹ́yìn ẹgbẹ́ aládìẹ lọ́jà tuntun ẹ ti sórí rẹ̀. Sallallahu alaihi wasallam. Àdìmní du'an àdìrún bíi fi ìsọ̀lá. Fún mi ládùúgbò àgbà ìwà mi. Ní màá ṣe ní màá fi gbé ọlọ́wọ́ bá mi ní bákì ọ̀tá. Faqala Rasulullah sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ya Aba Bakr. Àrẹ́bìnrin ìwà Abubakar. Ṣàdúrà. Àṣàdá yàtọ̀ sí ta sálámà. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Tó ń jẹ́ báyìí ní. Ṣé kò sí mẹ́? Ṣé wọ́n tí ìgbé òsì mẹ́ wọlé? Ìkó bí jáde ní ọ̀dọ́lá sí. Àṣàjúbò lápọ̀. Aláwọ̀ ẹgbẹ̀ mi kí n dá yóò ẹgbẹ̀ mi. Ó sì dáhùn. Èyí tó ń bẹ̀ mí sí ti dáhùn. Àrò ọpẹ́ náà ni o, máa dúpẹ́ o. Àwọn kankan tọ́lọ̀ bá sí gàgá fún wa. A sì yé ti ara wa. Ẹni bí fa yálà tí ọlọ́run kò rìn. Àìgbà àdúrà ni èé ṣe kọ́lọ̀wọ̀ ọ̀gbọ́n tí wí. Àwọn kankan tọ́lọ̀ bá ṣe fún wa ìbànújẹ́ ní ọ̀jẹ̀. Òun là á sì tọrọ. Ọmọ àgbà tí wà tó ń ṣe ọ̀gá. Àìgbà ń tọ́ bẹ́ẹ̀ náà wòye náà tó máa dúpẹ́. Òdìrú ni. Àṣàjúbò lápọ̀. Inna rahmatallahi qaribun minal muhsinin. Ó bá wá fàgà náà, ọlọ́ba akẹ́ wọn. Nígbà àdúgbò wọn jẹ́. Èyí tà ń ṣe nínú ayé nìṣẹ́ náà. Yóò jáde ọ̀gá. Àjọ kò ká mọ́tàlá sí àwọn àgbèrè àwọn jẹ́. Àwọn bàbá mọ̀ yẹ́ ká lè láyé láyé 140. Àwọn amúra. Yẹ̀sùn pẹ̀lú bí ó tó tébù wájú mi. Àti bẹ́rẹ̀ ara wọn. Àwọn alákòrò ara wọn. Àwọn àfáàdì wọ́n tó kalẹ̀ dáàsì báàsì. Jàgídíjà gan gbogbo wa, àbára wa, ilé yọ̀fẹ́ rèé, ilé yọ̀fẹ́ rèé. Wọ́n sì gbogbo ọlọ́run wà, wọ́n ní kí n nà lọ́ha, máa ìlú ta àbí nà. Ọlọ́run sí kíkà fíláàrí àwọn tó fẹ́ràn ara wọn. Àwọn àfáàdì ẹ̀dùn balẹ̀ láàfẹ́ràn ara wọn. Ilé yìí kó wọn fẹ́ràn Màrìkàtì. Màrìkàtì náà kó wọn fẹ́ràn àjàrí. Àwọn alẹ́ sì tó kalẹ̀ sẹ́ni àbábá ibẹ̀ náà. Àṣàjúbò lápọ̀. Inna rahmatallahi qaribun minal muhsinin. Ẹyẹ jẹ́ lẹ́yẹ ọlọ́run ni ẹgbẹ̀ ní wọ́n jẹ́ yìí. Gbogbo ilé ìpàdé ní àmọ́. Ọlọ́run ni ẹjẹ́ lẹ́yẹ ní ìṣòro rẹ̀. Ó sì mọ́ fi sára ní wọ́n ẹnì kọ̀ọ̀kan wọn. Wọ́n pẹ́ ìwọ ọlọ́run fún sàfàyẹ bọ̀. Àṣàjúbò lápọ̀. Inna rahmatallahi qaribun minal muhsinin. Ọlọ́run ni èmi ní ẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ bá sọ fún èmi ní ẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ bá rí nira èmi ní ẹ̀bẹ̀. Ilé ọkọ̀ kó náà lò ní nítorí irun lọ bẹ́ẹ̀. Bàbá ní ọ̀gbọ̀dọ̀ kó bẹ́ẹ̀. Ìyá ní ọ̀gbọ̀dọ̀ kó bẹ́ẹ̀. Ní sì ń fèrè irun lé ọkọ̀ òní lọ bẹ́ẹ̀. Ilé ọkọ̀ sọ̀rọ̀ ló sì kó lẹ́yìn. Ọlọ́run ni ẹ má sàrè kárí èmi ní ọbẹ̀. Ẹ má wulẹ̀ kọ́kọ́ ní ìgbàlẹ̀ ẹ má jẹ́ fún ìwúlò. Àṣàjúbò lápọ̀. Ọmọ bí ìbí rẹ̀ bọ́bá bẹ́ẹ̀ wulẹ̀ jẹ́wò. Bàbá mi ò yọ ọkùnrin. Ọlọ́run ní tòun ti tẹ́sí wọ́n rán àwọn bí kò sí kàkà fẹ́ ọbẹ̀ ní fún mọ́sàgbá kan. Òun sì wọ́n ń lo lọ́tọ̀ tí kò sáájú. Ìyálé gbé èmi ni ọmọ afẹ́. Ìyàwó kejì ń gbé èmi ni ọmọ wá. Ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́ta ń gbé orí mi ọgbọ́dọ̀ jẹ́. Àṣàjúbò lápọ̀. Ìjà mẹ́tẹ̀ẹ̀ta ní lásìkò. Ìjọ ọ̀bẹ̀ bá délé yọ jẹ́. Ìjọ ọ̀bẹ̀ bá gàtọ̀ yọ jẹ́. Èmi ti tán. Ọ̀yà sí wàhálà ìyàwó kan tó.
bàbá ti gbé ìgbàmú ìdájọ́ jẹ́ ìwọ ló sọ̀kó ọbẹ̀ kẹ́lẹ́ láti jẹ ìbí àtàwọn ọmọ rẹ̀ nígbà àgbéléjì wọ́n fẹ́ràn rẹ̀ èmi ni ọmọ fẹ́ ẹlòmíì ìbíjẹ ní ọgá nípò wọ́n sọkọ̀ méjì gàkíkà lẹ́yìn yóò gbé wọ́n ọlọ́pọ̀ ti sọ̀rọ̀ níwájú ẹ̀kẹ́ olóyè olóyè ẹbí ilé wa àtọ́lẹ̀ pé wọ́n ṣá àdájì kú jọ látara tèmi ni ọfẹ́ tèmi ni ọmọ wa bọ́ ọ̀bá rí mi ọ̀gbọ́dọ̀ sọ ọ̀gá ẹ̀kọ́ ọ̀dọ́ náà lẹ́nu ẹjẹ́ bí olóògbé àwọn àbúrò náà ṣe àgbà kan bọ̀dọ̀ àwọn àti ìjàkúdà èyí tó burú àwọn àbúrò kájẹ́ bí adé ọjọ́ fámìlì wa anita wa bá yín tí wọ́n yẹ ìgbọ́ dáadáa mẹ̀múnà sèǹdàkù sẹ̀ríìfì àti ìràbákì afẹ́sẹ̀ òní àwọn papọ̀ èwo lẹ́sìn bẹ́ẹ̀ náà fẹ́ ìdálẹ̀ wà pé kọ́kọ́ nù lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe pé nǹkan tẹ̀rẹ̀ oníkẹ́ jẹ́ ṣùgbọ́n ó dé ìdíje ìlú abájú sọ náà ni ẹ̀sìn ẹ má wò nígbà tí wọ́n gbọ́ èyí tó burú ẹ̀ tí ìtọ̀ ẹ̀rin ni ẹ̀rin. Orí imú torí kí làákàyè ọ̀ dáa tó. Ìyàbọ̀ mi yọ̀ tọ́lọ́ náà ìjọba ó tẹ bá rí bẹ́ẹ̀ lágbára yàrá. Bàyá ni Kristo, Allah àti àbúrò rẹ̀ sọ̀rọ̀ àfíjà. Àwọn ọlọ́run ni ẹni tó wà sí ni wà lẹ́yìn tó àfàtọ́ bá níyàwó kan ní ilẹ̀ ní òfin wọ́n ṣe òfin lóòótọ́. Èyí ti wá sí fẹ́ máa gbọ́ wọn ni àfàtọ́ níyàwó kan nígbà tá ìfúnpá rẹ̀ kánù. Ṣé kó tó wá lọ nínú wọ́n máa gùn kiri báwọn afọ́ àbárí ìgbàgbé kalẹ̀ dáadáa. Bàbá dàgbà ní ọdún wa máa fọwọ́n lé wa nígbà máa tó wá lọ fẹ́mi gbogbo méjì tó ń pé gbogbo nǹkan òsì dáadáa tó ń tún lé ẹnìkan ta. Àwa bímọ ọmọ wa yorùbá yé ọmọdé lè lọ kó láti àárín tó sì wẹ̀ mú ọmọ wa. Ọlọ́run kí àgbègbè fẹ́ pọ̀ àwọn àlàdé àmì fáyìn ní ṣètò àdàtà àdìrò fàwáhìdà bẹ́ẹ̀ bá ní kópa yọ̀ ẹ̀yọ̀ kankan tá a ní lẹ́sà àṣẹ lọ́wọ́ àdébàtẹ́ ni èèyàn kọ́yá òun mí lọ́rùn bí ìgbẹ́gbẹ́ wa ní wàlá ìrìn wọn lè sáré lórí lọ́wọ́ àbẹ́rẹ́ ni ẹ̀yọ̀ kan lórí ṣe fẹ́ lòun pè ní ọmọ máa kọ́ báyìí yọrí ni máa dá yóò ìyá ara mọ́nù ní máa ṣe àbájọ ọkọ rẹ̀ fún yàn ọlọ́mọdé yóò ṣe léyà ó ní bẹ́ẹ̀ gba ìmí lọ́rùn bàbá tó ń tọ̀ ìmí olóògbé mi lọ́rùn ìlú ẹ̀kọ́ ìjọba lágbára wọn. Sátara àdúrà lọ́rọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin yàrá kẹjẹ kí o tọ́jú ẹ wà ta fúsẹ́rì àwọ̀ ẹ máa bá lọ bẹ́ẹ̀ lọ́gbà lórí àwọn ọmọ àbọ̀sọ́ fún. Àdúrà àwọn tó bí wa lọ́gbà lórí gbogbo wa tá a jókòó yìí. Àdúrà àwọn lọ́gbà lórí wa ẹ̀yẹ́jẹ́ aládìẹ lọ́gbà tuntun àdúrà àwọn lọ́gbà lórí wa bẹ́ẹ̀ tí máa tọrọ jẹ ìyá ti bí kẹ tó dé ọmọ mu bí ọlọ́run wọ́n jọ tọrọ jẹ ọlọ́run wọ́n jọ wọ bí àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n jọ wọ́wọ́ wọn àdúrà ni àwọn ti ṣe ilé fi jásí pọ́nmọ́ tí ọba tọ́jú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ó ṣe àbákò wájú ọlọ́run ó rẹ̀ láàrin ọlọ́run wọ́n ti tọrọ àdúrà kalẹ̀ fún akadóde nínú ẹ̀jẹ̀ wọn láti mẹ́jẹ̀ oúnjẹ tí wọ́n jẹ gbàtà bẹ́ẹ̀ nú àjẹ bẹ́ẹ̀ omi tí wọ́n mú gbàtà bẹ́ẹ̀ nú àmú bẹ́ẹ̀ ẹ wọ́n náà wọ́n ti tó bàbá wa ń jẹ tó wọ̀ láyé tí ìyá rẹ̀ ń jẹ tó bá rí ọ̀gá rẹ̀ wájú ọlọ́gbà kìí àmọ́ òní rí àwọn ọlọ́run. Ayé tí ó ti bàtí ọ̀gbìyà àdàdà wà ní ìyáwá ọlọ́run bàbá sọ wọ́n lẹ́sẹ̀ wọ́n á sì kẹnu wọ́n yí wọ́n kẹ́ mọ́ tó ti bẹ̀rẹ̀ sí yẹ́lò báyìí ti ṣe kọ̀rọ̀ mọ́ 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 àwọn ìyàwó sì kẹnu bọ̀ wọ́n sì fà á. Àwọn ìwé lè kẹnu wọn pampasi ti kọ́ ìbọ̀rí kàdọ̀ pampasi ó ti kọ́ ìbọ̀rí kàdọ̀. Àwọn ìyá kẹmẹ́rì ìtàn wọn làwọn gbà ṣe ìgbàsẹ̀ tí wọ́n á bọ́ sọ fún kò sálẹ̀. Kò sí má. ayé ọ̀pọ̀ sí ó ti bàtí ọ̀gbìyà àdàdà wà ní. Ẹ lọ́kùnrin ẹ̀rọ gbọ́ òkúté tó sọ̀rọ̀ yẹn. Ẹ náà gbọ́ àpapọ̀. Ẹ̀fún ìgbà ìgbà mọ̀lá kàyà wáyájá. Bí ìyá rẹ̀ bá ti ṣàdúrà fún ọ, tínú ìyá rẹ̀ tó kù sí ọ, ọmọ lọ́gbà, ọlọ́run ti sàpò ẹ̀. Ọlọ́run bá ti sàpò ẹ̀. Bẹ́ẹ̀ náà lọ́kọ rẹ̀, ọkọ̀ gidi làwọn èèwà àgbẹ̀rẹ̀ ọ̀jẹ́. Ẹran ọ̀jẹ́ ọgọ́ mẹ́, ọmọ tí máa ń jẹ ọmọ tó máa ń jẹ ìyá ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n jọ ọlọ́run hàn lé àwọn ọkùnrin àti ọlọ́run dànù ọlọ́run ti sọ pé kọ́kọ́ mi ọmọ alẹ́ jẹ́ mẹ́ kí ni sọ́dọ̀ máa rẹ̀ ní ìjọba rẹ̀ obìnrin ọ̀la ní àdákátà ni ọlọ́run máa ń gbé padà jọ́pọ̀ fún ẹkún tọ́lọ́ lọ́rùn pẹ̀lú ayé àdìsákò ní ìyọ́ ọlọ́run pé kí ló tún dé yóò tó tàbí kó láyé ọmọ bí ní ìtìrú owó fi ń jẹ ọmọ kò ìtúnyẹ ṣe bí dáadáa lúlù ni gbogbo àwọn ọmọ mi ibi ni ìrìnàṣọ ibi ni ìrìnàbàtà ibi ni ìṣẹ́ gbogbo ẹ̀ bá kó wọn ibi ni ìgbàmù èlùbọ́ bá kó wọn ibi ni ìgbàmù ẹran kò sí kàtí ìṣẹ́ lẹ́yìn kọ́ wa gbáyà a máa wó papọ̀ wájú ọlọ́run a máa wó papọ̀
gbogbo ẹ̀yọ́ ọkùnrin ẹ̀ka tó ń yàwó yìí ẹ tètè múra látàrí báyìí kókó dídọ́ tàbí nìkan ṣe mọ́ ẹja mọ́ tọ́jú àwọn ìyàwó wa àwọn ni wọ́n ya fọ́tò ọ̀la wa kalẹ̀ fún wa àwọn wọ́n ya èmi jẹ́ Buhari Musa kò sẹ́ni ọmọ Musa ní gbogbo ẹ̀ tí wọ́n tẹ̀lé Buhari Musa kò sẹ́ni ọmọ bàbá mi ẹni ò lè sọ ọmọ bàbá wọn kọ́ra ládùúgbò ní àwọn àgbàlagbà wọn ti lọ àwọn ọmọ bàbá mi ti lọ àbọ̀lọ̀ bá sàn yálẹ̀ sàn ìyálọ́wọ́ bí mi ni wọ́n jẹ́ Buhari Musa ìyá máa wá bẹ̀rẹ̀ náà pé wọ́n gbogbo ẹni bá jẹ́ Buhari ọbẹ̀ ọlọ́mọ bá sàmọ̀ náà wọ́n jẹ́ wọ́n ṣiṣẹ́ tí òkúrò wọ̀ bá gbẹ́gbẹ́. èmàrè o kọ́lọ́rọ̀ wọ́n mú Buhari مولاك يا ولدا وفي رضاها رضا مولاك يا ولدا ìyá rẹ̀ bá ti dùnnú lórí rẹ̀ tí bàbá rẹ̀ dùnnú lórí rẹ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́bi náà mo ti dùnnú. látẹ̀bùkì ọmọkà látẹ̀bùkì ọmọkà yẹ́pẹ̀lẹ̀ lè sọ́yìn iná bí a. olówó ọlọ́mọkà bí ẹ̀mẹ́fà ìyá rẹ̀ sì kí lọ ọlọ́wọ́ ní gbáàjì lọ. látẹ̀bùkì ọmọkà yẹ́pẹ̀lẹ̀ lè sọ́yìn iná bí a. kí ló dùn kó lórí yàrá ìlọ́mọkà kọ́ ọmọ sẹ́ni ẹ̀yìn lọ. alájà ó ti rẹ̀ yín ẹ̀jẹ̀ ń pa yín bẹ́ẹ̀ ni kwan àwọn tó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láyé ọkàn yẹ kí ló ṣe fi àrẹ ọjà àdúgbò wò ní àrẹ alára rẹ ọmọ mi wọlé ọmọ lọ́wọ́ sí gbàgbé yà ẹ ló máa mi fóònù ti àyè fóònù àwọn alájà rọba búlù ìbẹ̀bẹ̀ ìwé mobile rọba red ìbẹ̀bẹ̀ ìwé mobile rọba black ìbẹ̀bẹ̀ ìwé ìyàwó àwọn òwe ta ni ń sọ̀rọ̀ èmi rẹ̀ múnà ní kí láàrin tó kè wá kí ni yóò gbó kọjá lè mọ́ ni ọlọ́run yóò wọ ọmọ bẹ́ẹ̀ kò lè yẹ ọ́. láàtàṣe ọmọ mẹ́ta yẹ kí lè kọ́ ìrìn nàbí báwo lè máa gbọdọ̀ bí ìjà báwo ga adẹ́kùnká bá àdúgbò méjìlá ọwọ́ àkùnkàn èyí tó kù ní wọ́n ń sùn bàbá rẹ̀ òun sì ń gbé ilé kan 17 Pro Max iPhone káàkiri ilé fẹ́ bọ́ọ̀tà òkè bá báńkì gbé lọ́ka ọwọ́ ara kan lọ́sọ́bẹ̀ ọmọ àlùyọ ilé ọlọ́run kò tún fún àwọn tí wọ́n kò fọ́ àti ọmọ ìgbẹ̀yìn lọ eré ọlọ́run tí ó ti ṣe ohun tí ó yóò tún fọ́ lómi báwo lè bàbá rẹ̀ ń jò wọ́n wá gbé iPhone kan Pro Max káàkiri àwọn ìwọ̀n náà jẹ wọn mọ́ ọlọ́mọ ṣàánú rẹ̀ níbo ló ti ṣàánú rẹ̀ bàbá àti ìyá ọlọ́run tó ní jẹ́ sọ fún ìwọ ọmọ ọ̀gbọ́dọ̀ kẹ́kẹ́ kẹ́kẹ́ lọ ṣé gbogbo wa sáà ní bàbá ń gbàgbọ́ náà lára àwọn tó ju wa ọ̀rọ̀ bàbá àti ìyá ká ọlọ́run náà pọ̀ ọmọ olùsí ní ọba adé láti èkó kọ́kọ́ bá ìgbèjì sàrí lóṣù pa ọba wọlé tọ̀ ọmọ rẹ̀ lọ mami ẹ má dáwọn alájẹ ọmọ 250,000 ní lọ́rọ̀ láti ní gbàdá kọfẹ́rẹ́ fẹ́yìn lágbára ọmọ àkọ́mọ̀ ẹ̀sìn ọba wọ́dọ̀ àwọn alájẹ wa báyìí ọlọ́run gbàdúrà yìí gbogbo tẹ́ǹkọ́ ọmọ ọlọ́run gbà á sì rọ́wọ́ àdúrà yìí 50,000 ní nígbà tó bá ti ń bọ̀ yìí fún ó fìyà ní ṣùgbọ́n ọlọ́run ló jíyà lóbìnrin ọlọ́run kò sí tọ́pọ̀ ikú ọ̀rọ̀ lọ́gbọ̀rọ̀ bọ́dí wọn máa ní 250 báàmì 250 ń bọ̀ máa sọ̀tà jíjà tí wọ́n sọ̀tà fún mi wọ́n ní ọkùnrin mẹ́ta ní ọ̀tá àwọn alájà sílẹ̀ kalẹ̀ lọ́jọ́ fẹ́ràn àwọn alájà ìlérí tọ́jú àwọn alájà gidi ẹni tó dàkọ́kọ́ níta àwọn ọmọ obìnrin àwọn alájà lẹ́nu ọ̀sà tó kọ́ wájú ọlọ́jọ́ ìgbé àwọn méjèèjì náà ló kó dání ọlọ́run ní tọ́sẹ̀ láàrin èmi ọlọ́run ní àtàwọn méjì. látàṣe ọmọ mẹ́ta yẹ kí lè fẹ́ ìrìnàbùrà nílùú sàádẹ́tẹ̀ wọlé ìfẹ́ wọlé mọ́dáda. nígbà oṣù mẹ́sàn-án lòlò nínú ìyá ní kí ọkọ. oṣù mẹ́sàn-án ni abábọ̀dà sí ọwọ́ àdá ẹgẹ́ bí ọdún mẹ́sàn-án pẹ̀lú ìnira tí wọ́n bá wọ́n ní fásitì ó ti tóbi ti jẹ́ pé obìnrin máa mú wọ́kàn ọmọ èèyàn lọ nígbà tó wá jẹ́ obì wọ́n tún nítorí kí ìwọ ló ń pé lọ́wọ́ nú ara rẹ̀ ọbẹ̀ ló ń bọ̀ ẹ̀ ọwọ́ alágbòló ń tọ́lọ́tọ̀ ọ̀la lọ́dì nítorí ìyẹn tó bọ̀ láyé ọwọ́ adáyé tán wọ́n á lọ bá wọn àwọn táyà wọ́n dàbí wọ́tá mẹ́lọ̀ àwọn lọ àyà ọ̀tá lẹ́yìn wọ́n ní kí ni àdúgbò lọ́wọ́ wáyà ni àwọn lọ́wọ́ lọ kówó olùsèlú máa ń kẹ́sí ọ̀dà lọ́wọ́ àwọn ọmọ fẹ́ràn kọ́mọ kárí ìtọ́jú ọ̀ kárí ìyá náà náà. àyẹ̀wò ọ̀la bí ìkìlọ́mì wà ní sísáàmì. owó omi kankan bí títí máa ń wò láyé áfúrò ẹ̀fẹ̀ táwọn yá yọ olùsí bí sinna òkèlè ẹ̀fẹ̀ jẹ́rí ẹgbẹ́ tó wọlé ẹ̀ àti ẹ̀fẹ̀ lọ́wọ́ yọ̀ wọlé ẹ̀fẹ̀ wọ́n bá tiẹ̀ lọ ìwọ́n yẹn sẹ́ni. wọ́n ní ọmọ ọ̀la bí ìkìlọ́mì wà ní sísáàmì. ọkọ̀ kẹ́kì ni ẹ̀yọ́ obìnrin ẹ̀ tọ́jú bàbá àti ìyá rẹ̀ ẹ fà yín ẹ̀ fún wọn kẹ́ tọ́jú wọn ìwọ́n má tọ́jú bàbá àti ìyá rẹ̀ kó lè lọ́jọ́ ọlọ́run ọ̀rọ̀ kẹta ẹ̀yọ́ ló ṣe ní tẹ́lọ̀ bẹ́ẹ̀ láàrin wáyé
ẹ̀rọ kan ní Allahu Akbar. Allahu Akbar. ọmọ ìjọba tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà tó wẹ̀. Allahu Akbar. olùsìn tí wọ́n dẹ̀ ti máa rà kó wọlé wọ̀. wákàtí márùn-ún òun ni kí ìdẹ́rù. wákàtí márùn-ún òun ni kọ́kọ́rọ́ ọbẹ̀ ìdẹ́rù. wọ́n lè àṣà láti lórí gàgà wí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ní sọ lẹ́nu ọ̀nà. àbájá láti lọ kó kéde orí lọ́wọ́lé. ká máa lọ. La ilaha illallah. La ilaha illallah. Àbẹ́ tó fún wa. La ilaha illallah. La ilaha illallah. Wá múra kankan. Èèyàn wá kúlé tèmi. Wọ́n wá fẹ́ hàn. Ẹ lọ́dọ̀ alájà sí níbà. Gbogbo ojúmọ́ àdàlá. Kò ní bọ́dọ̀ àkókò àdàlá bìjẹ́. Ẹ lọ́wọ́ àdàlá níbà. Wọ́n bá wọn bẹ̀rù. Wọ́n bá rí alájà sí àdàlá. Ìyá wa ń gbogbo wọn. Ọ̀wá kẹ́lẹ̀ kan àwọn ọmọ kéèké ìyàwó wọn. Láti wá pé ìgbéga. Ó ní kéde. Kí ni màmá ti máa wí? Ẹ wà alájà láyé láyé lọ́la. Àdàlá tó wá di fásitì. Ọ̀pọ̀ wọn ní kankan bẹ̀rẹ̀. Wọ́n ra mọ́tò báwọn. Ẹ lọ́dọ̀ mi lè lọ sí ìgbésí mọ́tò. Ẹ̀yin òṣèlú wa ọ̀rọ̀ kẹta mi. Ọ̀rọ̀ wọn ìwé mọ́tò àmì jẹun. Ẹ̀yin òṣèlú nílọrin ẹ má bà Ìlọrin jẹ́. Wọ́n wò lọ́rí wájú báyìí. Ẹ má bàjẹ́ pẹ̀lú ìlú ara yín, ìfẹ́ lọ́kàn ara yín. Ẹ má sọ Ìlọrin ní súnà ní bẹ́ẹ̀ bálá rẹ̀ nítorí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣe. Sáàsọ fún ìfẹ́ ìjọ náà. Àìlò yìí tán. Ẹ ìṣẹ́jẹ́ ní oníta ìdíje wa mi. Ẹ wá bara yín ló kọjá. Ẹ ó sọ lára ara yín. Ẹ ìfọmọlúwàbí ṣe. Bẹ́ẹ̀ bá ṣàánú wa, Ọlọ́run ṣàánú yín. Bẹ́ẹ̀ bá ṣàánú wa, Ọlọ́run ní ṣàánú. Báwo wá bá ṣe yí, Ọlọ́run ṣàánú ẹ̀yìn náà. Báwo wá bá ṣe lójú ní yín, Ọlọ́run ní ṣàánú ẹ̀. Ebi bá wa àrùn jẹjẹ, ara ni wa àgbádùn. Kí ló máa kí làgbádùn fi ṣe ọmọ Nàìjíríà kí làgbádùn. Ẹ bá kan náà gbé ilé ìjọ méjì. Ọ̀sẹ̀ mẹ́rin mo fi ní kàmá. Èyí omi kọ̀ọ̀kárí. Bí ẹ bá sọ láwọn Sùlẹ̀mánà wọlé kalẹ̀ kankan wọ̀nyí, dáhìá ní àwọn sáà ní fún bàbá kankan tí wọ́n ń sàánú tí wọ́n ń gbẹ́bọ̀ hò káàkiri àdúgbò kọ̀ọ̀kan nísìn láti ta wọn lọ rẹ̀. Àwọn ìyàwó wọn kó kẹ́kẹ́ àti láti bá. Láti wá. Ọ̀pọ̀lọpọ̀ mọ́tàlá sí ìjọba ti síná àwọn èèyàn láti bá. Tọ́mọdé yóò ṣírí. Àyà sálátù àìrùmílẹ̀ náómì ọkọ̀ òwúta ò. Kò síná. Obìnrin ìbú aláyẹ̀ náà lọ àṣùbà. Ẹ má bí láti kàkiri. Ẹ má sọ wípé pọ́ọ̀sì ọlọ́wọ́ tó dàbí. Mo dàbí owó sí ọkọ̀ àbálọ̀ fún ọdẹ́ ìjọba. Bẹ́ẹ̀ sí kẹ̀lẹ̀ ìyá mi sì bẹ́ẹ̀ lówó náà mọ̀ pé kò sí kẹ̀lẹ̀. Báwo ti ń bá lónìí? Ẹ̀rẹ́ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn kìí lápá àwọn báńdíìtì wọ̀nyí, wọ́n sì ń ṣó ara wọn bí wọ́n ti ń pínwó. Wọ́n sì ń ṣó ara wọn bí wọ́n ti ń lóògùn gan. Ìjọba Nàìjíríà ẹ wá lẹ́bi omi fọ́ ẹ̀mọ́ bí wọ́n wà. Àwọn àwa ń rí wọn lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yin ọ̀wá àwọn tẹ́lẹ̀ fi bá kìí wọ́n wà kẹ́ káwọn sójà lọ. Ẹ̀yin náà àwọn sójà náà. Ẹ wá gbọ́dọ̀ sí mi sí ìgbẹ́lá rẹ̀ gbọ́dọ̀. Àṣù sábí sábẹ́ lẹ̀ lọ́bẹ̀. Wọ́n tún bàbá ńlá, wọ́n tún gbogbo ẹ̀ lọ́bẹ̀. Bàbá bá délé ìkórè àwọn ọ̀rọ̀ kankan. Yóò púpọ̀ kí sì kéde à. Wọ́n pa wá lọ ẹ̀rí yìí ṣe. Àwọn ọlọ́pàá, àwọn agbówó yàn án wọn adé lọ́wọ́ wọn adé lẹ́sẹ̀ wọn akó fọ́n bọ̀. Ẹ̀wọ̀n ilé ìdá bára wa. Ẹ̀wọ̀n ilé ìdá bára wa. Nígbà wọn àtàbá lọ́pàá lójú títí dábàá pọ̀ lágbogbo ọkọ̀ yóò sì balẹ̀ kalẹ̀ fún mi. À ní sá. Gbọ́dọ̀ jẹ́ bọ̀ alọ́bí àìsàn ní kókó kan lẹ́nu àwọn lọ́lé wa lọ́lọ́dẹ. Ẹ máa lọ ẹ má fi yàgbé kankan ẹ máa lọ straight ẹ̀rí ọlọ́pàá tẹ́ sọ wà fún wa. Nísìnyí ẹ máa kọ́kọ́ wọ ọlọ́pàá lọ́pàá ẹ wá o. Wọ́n lè má sí ọlọ́pàá wọn. Ó lè ní wọ́n kẹ́ wọ ọlọ́pàá wọn. Kàrí ìbọ̀lọ́nà yàrá ìjáde ẹ fi ọ̀dẹ̀ ọlọ́pàá dà. Lọ́lọ́pàá dà ìkọ́kàn wọ́n balẹ̀ ọwọ́ dà bá ọlọ́pàá wa ń sá. Ẹni pé policeman is our friend. Bail is free. Wọ́n ti free. Bá a ti bá yọ̀ ọ̀hún lọ́nìí. Ọlọ́wọ́ ẹ̀yọ́ òṣèlú wa àánú wa ní ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ṣàánú wa Ọlọ́run ní ṣàánú bẹ́ẹ̀ bá kú wa Ọlọ́run ní kú. Ẹ̀yọ́ òṣèlú rẹ̀. Àlìmọ́lù yẹ́sẹ̀rì sàrí rọ̀. Ẹ lè fowó rẹ̀ ra bẹ́ẹ̀dì yẹ́sẹ̀. Bọ́dà wọn lè lọ́dọ̀ àwọn fọ́nísọ̀ pé kò ní fẹ́ kẹ́ ṣe yìí. O lè lọ Ṣáínà pé mo fẹ́ máa sùn lórí omi bẹ́ẹ̀dì mi yẹ́sẹ̀. O lè lọ. Wọlé yẹ́sẹ̀rì náà máa. Bọ́dà mi Sani Adé ọlọ́mọdé ọ̀já bọ̀. Ọlọ́mọ Sani mo rí kó dáa ọmọ ìyá mi. Ó ní àbá mo ní yẹsà. Mo ní yẹsà. Ó lè nẹ́bọ̀ pọ̀ ní nǹkan rí. Ẹ tó pọ̀ ní nǹkan rí. Àwọn lọ́ọ̀yà gbogbo. Ẹ náà fẹ̀mí láyé láyé lọ́wọ́. Bẹ́ẹ̀ tí mo lóhùn pè mọ́ mi. Ẹ tó wílẹ̀ bẹ̀rẹ̀. Ẹ wá dábẹ́. Brọ́dà ẹ Sani Adé lọ ní ẹni ọba pọ̀ ní ìpínlẹ̀ láti dúró sí pọ̀ mọ́tò.
ọwọ́ akọ pé púpọ̀ àwọn ènìyàn gbà àwọn ènìyàn ó ti pọ̀ mọ́tò ìtọ́jú mẹ́rin nísìn ọwọ́ àbọ̀ lọ́dà sí ó ní wọ́n bá ń bú ọ̀gbọ̀dọ̀ bá wọn kọ́ bá wọn kú ọ̀sẹ̀ lọ lọ. wọ́n bá ní bọ́ọ̀lù lè ṣe wọ́n ń sáyé fún wọn dákẹ́ ìdìbò láàrin wọn wọ́n ní tó lè jẹ́ ní àwọn tó bá bá wọn lè gbà wọn gbogbo yà ṣé wọ́n fún wọn rí wọn lọ́dà bùkún lọ wọ́n lè wá fún yàn ní gẹ̀lẹ́ kan tí ọba fún wọn kọ́ bá wọn kù. kí lẹ fún wa gan kí lẹ ṣe fún wa gan kí ni tẹ́ ẹ ṣe láti máa rántí kí lẹ ṣe fún wa ládùúgbò yìí kí ni tẹ́ ẹ ṣe fún wa nínú ẹbí yìí ẹbí yìí wò ní òkè àdúrà yìí mọ́lẹ́dẹ̀ tí ó máa ṣe tí ó fẹ́ kú sí jẹ̀bi ìsàdúrà ẹ yí padà ẹsẹ̀ tá à ń fẹ́ ìka wálẹ̀ lò ìka àwọn fámìlì yìí bọ̀nà ìka wálẹ̀ lò àtúmọ̀lá látọ̀ tẹ̀lé ìgbéyìí ní ẹbá wọlé ìjẹ́ tẹ̀. المال يشتري سريرا ولا يشتري نوما. o lè lówó o lè ra bẹ́ẹ̀dì àmọ́ ọmọ o lè ra oorun ọ̀kan màá tiẹ̀ mọ́lé màá tiẹ̀ ọgbọ̀ tí wọ́n mọ́lé gbọ́dọ̀ mọ́tọ́ lọ́wọ́ tí wọ́n mọ́ o lè ra bẹ́ẹ̀dì àmọ́ o lè ra oorun المال oorun ọwọ́ ló wà ọmọ adama nílágbára kọ́ sọ pé yẹn wá sí ọlágbára kó wílẹ̀ àmọ́ ìgboro owó bí ọlọ́mọ ọ̀sọ́ adama tó lè sọ. àbúrò ìgbà ni ọkọ̀ tó lè fẹ́ sóde ni wọ́n gbọ́ sórí ni wọ́n gbọ́ dáná jẹ fẹ́ fún ìmọ̀ká mọ́sán lẹ́nu ọ̀tán. o lè ra bẹ́ẹ̀ ni wọ́n lè fi góòkì ṣe fún ẹ̀ wọ́n lè fi dáná wọ́n lè fi ṣe fún ọ àmọ́ o lè ra wọn. والمال يشتري ساعة ولا يشتري زمنا. o lè ra diamond wristwatch o lè ra gold wristwatch bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀mí ra àmọ́ kí ni rí ولا o lè ra ìgbà o lè ra gbà o lè ra ìgbà ìgbà rà wọ́n nílò lọ́wọ́ yìí ha dáadáa gómìnà wa dáadáa ìgbà wọn nílò lọ́wọ́ yìí a ti lo tàwọn kan kọjá ìgbà tí kálukú bá lò wọ́n máa wá sọ fún wa nílùú wa pé ta lè yàn nígbà wọn àti àgbà ń ṣe lọ́wọ́ àfún wọn ọlọ́mọsà kẹ́kọ̀ọ́ jẹ آمين. ìpínlẹ̀ ní ìjọba tí wọ́n ti lé jù àṣẹjọba rí nígbà bá lọ́wọ́ bàbá wa pírẹ́sidẹ́ntì kan wà bẹ́ẹ̀ ní àbábádájì àwọn bí ẹ̀sà kan balẹ̀ wàdá yìí gbogbo ọmọ nígbà dáná sí kọ ọkàn lérí ẹ̀rẹ̀ báyìí kọ sáyè mọ́ bí àkọ́kọ́ kan sí tó bẹ̀rẹ̀ náà jásí gbogbo ẹgbẹ́ gbogbo lọ́wọ́ láìsí gbogbo ìgbà láti kó tó sókè sìmọ́tì lójú ti gbé 5,000 something bẹ́ẹ̀ nígbà fọkàn balẹ̀ ìsìn náà fi balẹ̀ náà ó lè ra agbó ó lè ra ìgbà ibi mo ti yàrá ọ̀dọ́ akérèmọ́kànlá sàdáwọ́ ní èrè aládé ni ó ọlọ́run kó jẹ́ sí ọ̀dàdà àmín yọ́ sọ wákà bí rẹ̀ àmín ọ̀dà kòrò àmàlà àti àmín ó tún lọ rí sí bẹ́ẹ̀ bá sọkọ̀ ní unity bẹ́ẹ̀ bá ju ọkọ̀ ní unity báyìí ọkọ̀ máa lọ ní láìsí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sọ́lẹ̀ lọ́nà táǹkẹ̀ yọ́ máa lọ ní bẹ́ẹ̀ sọ́lẹ̀ lọ́nà díàgbé ní yọ́ máa lọ ní wá o wọ́n wá bí wọ́n ti tún lọ rí sí wọ́n máa gbọ́dọ̀ lóko lórí tiwa tọ́wọ́ àsọkọ̀ lẹ̀ ọlọ́ pé tó di òde. المال يشتري ساعة ولا يشتري زمنا. Bọ́lá lọ́wọ́ ó lè ra abẹ́ ó lè ra ìgbà wọ́n yá ní ọ̀dọ̀. والمال يشتري الدواء. Ẹlẹ́gbẹ́ alájẹ ọlọ́jà tó gbadé náà. Ó lè rò ògùn. Mo lọ àmọ́ lọ sí láìpàdé ní ìgbẹ́jẹ́ náà ni. Àmọ́ lọ sí àrùn makálá ni. Mo lọ sọ́dọ̀ fi olú ni. Bàbá dáadáa. Bàbá rí. Wọ́n lọ fi olú ni. Ó lè rò ògùn náà. ولا يشتري الشفاء. Ọ̀yá mi, ó lè ra òwòsàn. Ibi aláwọ̀ yàwọ̀ yìí, ọ̀pọ̀ nù wọn. Wọ́n ti ní kẹ́lẹ́ àdúgbò wọn. Àdámọ́lẹ̀ ọ̀rọ̀ ògùn ti jẹ́ kẹ́lí ìsì àjọ́sọ̀ wọn. Fún mi ní alágùn méjì, jágà méjì. Èyí tó fi mọ́tà fún wọn ti jẹ́ rí. Wọ́n ní àkàbé oògùn bíi mẹ́jọ owó ìjọsìn. Kídìní nílò ọ̀gbàjẹ́ nù. Gbogbo òkú ẹ̀ máa gbogbo ọjà kídìní nílò ọ̀gbàjà. Ẹ máa kà pé ni mẹ́wàá ní bẹ́ẹ̀ sí lónìí. Èyí tí ń lọ́wọ́ ní sẹ́mi mọ́rọ́ kọ́. Ẹgbàá yìí bẹ̀rẹ̀ alájà ẹ̀ẹ́dì pẹ́ kú. المال يشتري الدواء. ولا يشتري الشفاء. Wọ́n náà yẹ́sítẹ́rì sífà. Wọ́n náà yẹ́sítẹ́rì sífà. Ó lè rògbò, àmọ́ wọ́n rí ra ìwòsàn. Wọ́n ní ọ̀nà lórí ìwòsàn. Wọ́n náà yẹ́sítẹ́rì sífà. Ó lè ra ìwòsàn. Ó lè lórí, ó lè ra. والمال يشتري كتاب الأخلاق. Ẹyẹ wọlé gbà, kí ẹ bẹ́ẹ̀ dòdò. Ó lè fowó rẹ̀ ra tíra lọ sọ nípa wà.
ọba ń wà báyìí ọ̀pá ìyọ̀rọ̀ báyìí ọba rìn báyìí ọ̀pá ìyọ̀rọ̀ báyìí ọba sì dára báyìí ọ̀pá ìyọ̀rọ̀ báyìí ó lè fowó rẹ̀ ra tí a ti sọ. ولا يشتري الأخلاق àmọ́ o lè fowó ra ìwà fúnra rẹ̀ o lè fowó ra ọlọ́run ní gun ẹ̀dá níwà obìnrin ìwà ló ní lọ́rẹ̀dẹ̀ ọkọ ẹ̀ ní gbogbo àwọn àbúrò ọkọ ẹbí ọkọ wọ́n sì dẹ̀rú ẹ̀. mọ́mí sẹ́nà sẹ́fẹ́ mọ́mí ẹ̀jẹ̀ máa ń bá dúró lọ́wọ́ ìwà ló ní. ẹ̀yin jàmbá ẹni sallallahu alaihi wasallam. mọ́mí bá sí ọkọ tí a sọ̀rọ̀ lẹ́kẹ̀ẹ́ pé ẹ̀rẹ́ ẹjọ́ máa ń bàjẹ́ lọ ṣẹ́gun wà bẹ́ẹ̀ ẹjọ́ máa ń fà ìwà ni àwọn yẹn ní lọ́rẹ̀dẹ̀ ọkọ ọkọ tí a bá ń jẹ́ ọkọ ìyàwó rẹ̀ sí bọ́ọ̀lù ìkẹ́gbẹ́ ọkọ̀ mẹ́wàá ìwádìí ọkọ̀ ìyàwó ẹ̀fà wọlé ìwà lóbìnrin ìwú ní ẹ̀fọ́ kí yíò níbi ẹ̀sìn máa fura sẹ́fọ̀ aláìjọ máa sọ̀rọ̀ bí ṣe rí ìjọ òun yẹn ti kí ẹ̀ sẹ́fọ̀ yàrá yìí rẹ̀ ìrìnlọ́dọ̀ yàrá yìí tòní ẹ̀fọ́ nù bẹ́ẹ̀ bá ṣe pàmò obìnrin wọ̀nyí ń sànú wa àwọn làmẹ́ bí àwọn ilé abẹ́lọ́jà tuntun okòó lówó tí lè lọ bá parí wá sí náà lọ lé wọ́n máa ṣe bẹ̀rẹ̀ tó kó mo bá tó ṣe gbogbo ẹ̀ káàkiri fún ìdá ní ọkà sáàmù fún ọba nípa báyàwó rẹ̀ dánú orí owó akákáká tó mú wọn níwọ̀n tọ́bá tó rìn láti láì tó wí tán kò sí morúkọ kò sí òbú kí ni wọ́n lẹ́jẹ̀ lálẹ́ ọlọ́nu àwọn ni necessary evil táàgbọ̀dọ̀ nílé èsì táàgbọ̀dọ̀ ní àwọn obìnrin tó ní wọn ọmọdé àwọn obìnrin wọn ẹ̀dàgbọ̀dọ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ wọn wọ́n dá sọ́rọ̀ wọ́n bí máa wọ́n ní àwọn ìwọ̀n tó ń lé lákàá ìwọ̀n bí wọ́n dá sí náà wọ́n bọ̀ bẹ́ẹ̀ bá ní wọn ẹ̀ẹ́dẹ́ gbádùn báwọn náà ò rí wa wọn ò lè gbádùn ọlọ́run fi àṣẹ ó fi àti ìdá àti ìná ìlànà méjèèjì. والمال يشتري الطعام ولا يشتري شهيدا. owó o lè ròyìn jẹ́ gbogbo ẹ̀yẹ gbẹ́gbọ́n lọlé ẹ̀dá kò gàrí náà lọlé ẹ̀dá pẹ̀wà náà lọlé ẹ̀ra kìí kánà fọ́kì kábíyà náà lọlé o lè ra bẹ́ẹ̀. àmọ́ o lè ra okun ara bẹ́ẹ̀ bí jẹun o lè ra ayọ̀ bẹ́ẹ̀ o lè ra ẹ̀rọ fi bàtúrà ní ìtọ́nà fi jù àlọ́ náà accountable ọ̀rọ̀ fi jọ wọn níbi àdámọ̀ rẹ̀. àwọn kan wọ́n kéwù ọlọ́wọ́ bá gbẹ̀rẹ̀ wọ́n kéwù wọ́n sì máa kéwù ẹni kò sì kéwù ọlọ́wọ́ yìí wọ́n kọ́ wáyé kéwù àádọ́ta ọdún bára kò ní kò jẹ́ ẹni tó ń sì máa bára mi tó ń lọ láti wọ àwọn èèyàn tó bèèrè láti kó ọlọ́run ọbìnrin kò sọ́tara níjáde ẹ̀dá fúnlẹ̀ ọlọ́run láti wọ́n láti wọ́n ládùúgbò rẹ̀ wọ́n bá bèèrè àwọn àbá àjágbó ẹ̀sìn ẹni wọ́n tó bèèrè láti wáyé wọ́n lẹ́tọ̀ yìí náà ní bàbá wa jágbó ẹ̀sìn wọ́n ní mọ̀gára báyìí wọ́n máa jágbó ẹ̀sìn òun náà bá bẹ̀rẹ̀ gan ọba mi ní gbọ́ láti gbọ́ wáyé wọ́n ní èkó wọ́n ti wá wọn ní àbá àjágbó ẹ̀sìn ẹ bá àlá kìí àbá ní káàkiri ọlọ́run ọ̀tán ní ọ̀pọ̀ àlùbáríkà sí ẹlòmíì ní wo tí ẹ̀mẹ́ta ní òkè tó pé alébìlá mi dáríbà ní láwọn kò ọlọ́run àti ẹ̀kú bẹ̀rẹ̀ wọ́n ti kó kẹwàá bá ẹwọ́ lọ́wọ́ ẹni ó sì máa gẹ́gẹ́ ìsinlá ẹwọ́ rahman rahim bí àwọn àrámi múra kankan rahman rahim wọ́n bí i náà sí àárín ọjọ́ gbèsè kọ̀ọ̀lá owó lọ́jẹ́ agbára ìlú ọlọ́run pọ̀ ọ̀n láti wé ara ìlú ọlọ́run pọ̀ ọ̀n láti wé gbogbo wa ìlú láti wé àwọn ọ̀rọ̀ wọ̀nyí òní sọ̀rọ̀ bí abáwọ̀ irú mi lẹ́rí irú ọlọ́run nìkan ni. والمال يشتري البيع ولا يشتري البلد والربا. ọ̀rọ̀ ẹ́sẹ̀tì ọ̀rọ̀ sí pọ̀tàkọ́ ọ̀rọ̀ sí mẹ́kúkúrì ọ̀rọ̀ sí Àbújá irú sí emele fele àbá àpárí òsì tó kọ́ bá wà lè sí mẹ́fẹ́lẹ́ àbíyànké irú àwọn ẹ́sẹ̀tì tọ́rọ̀ kọ́ sàbújá rẹ̀ pẹ̀lú owó àwọn ó lè kọ́ sí gbogbo òru ó lè jẹ́ pé mo lè tiẹ̀ túwọ̀ pé ọ̀dà dáàdì túwà bẹ́ẹ̀ mo wọlé olówó kan nílùú Ìjẹ̀bú òun náà ti kó ra ilé sí ìfẹ́ dágbọ́ ẹni ìyẹn dáadáa ní olóṣèlú ọlọ́pàá sàkẹ́ bàbá wọn ní ìgbèlú àjà ìgbè pé wọ́n lájọ sí wá sí ilé ẹjọ́ ọwá ní ẹjọ́ sheik àti bàbá ìgbẹ́kẹ̀ bá mi dé alájẹ bí ṣẹ́ta àwọn òun lágbàá àtàkì wà lájà rẹ̀ wọ́n wá fẹ́ tí kọ́ bàbá bí gbé lájà kí lẹ́gbẹ̀ẹ́ kọ́ bọ̀rọ̀ sọ́gẹ́ ìdájọ́ ọ̀gá lórí àgbẹ̀ ní wọ́n lájà kẹta láwà sílẹ̀ ilẹ̀ àbárí kí wí wọ́n ní àjà kẹta tọ̀ sí bá ti wọlé wọ́n yẹ nípa àjájú àjájà rẹ̀ láwẹ̀ ẹ̀bálà ní pẹ́ ọmọ ẹ̀pẹ́ kí kúrò àgbọ̀rọ̀ kìí ṣe yẹ̀bù Kasam burúkí Kasam ẹsẹ̀ ìwọ̀n bàbá ní ẹbá ń pẹ́ Kasam ọba pẹ̀lú ẹsẹ̀ gbogbo ìgbà gidi ọba kúrẹ̀ ìgbàjọba afẹ́ máa lọ sí bàbá fún ìgbẹ́ gbọ́ pé mo ní àgbà rẹ̀ láwà aláwọ̀ tàkẹ́ ọba láti fẹ́ máa lọ abáwọlé wọ́n sì lò kálukú ọgbẹ̀rẹ̀ àlọ́ sẹ́kùlì
mẹ́ta ní ìlú ọlọ́run ṣàánú wa nígbà wá tókè làwọn àwògbé ọmọ ẹ̀dá mọ̀mọ́ gbàgbé àsájà rẹ̀ làwà àwọn ẹ̀yà wà mí tí wọ́n mọ̀ àwọn kókó kìlọ̀ ń sálẹ̀ lọ́wọ́ ó lè fowó ra gbogbo orúkọ bá fúlájí bàbá kẹ́ ọ. ولا يشتري البركة والربا àwọn ìyá mi ò lè ra àlùbáríkà ó lè ra àlùbáríkà والربا ó sì lè ra èrè ọlọ́run ní kíyàn lérè ọlọ́run ló kíyàn lálùbáríkà ó rí àti ẹ̀jẹ̀ tó ọlọ́run lálùbáríkà ẹ̀yẹ bí alájẹ lọ́jà tuntun ó rí àti ẹ̀jẹ̀ tó ọlọ́run kò ní wọn. وكل شيء لله ẹ̀yẹ bí alájẹ lọ́jà tuntun ẹ̀rọ ọ̀tà tó kó ọlọ́run lóde. فلا تجعل من رزقكم mọ́kànjú wá sí kí mọ́kànjú lọ́wọ́ àgbọ̀dé yẹn kálí lọ́wọ́ alápàtà yìnyín owó kún nàìjíríà jásàdúrà akérèmọ́kànlá abájáwà mo fẹ́ sàdúrà kí ni kí n fi sàdúrà.